àwọn ọba aláyé nílẹ̀ Yorùbá àwọn náà ò tún gbà síra wọn lẹ́nu. Àwọn dúnkù abẹ́nú ìgbà kan tiẹ̀ wà táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní wòye pé láàrin Aláàfin àti Ọọ̀ni tilé Ifẹ̀ kábíyèsí àwọn ọba méjì. wọ́n jóyè nílé Ifẹ̀ ó sì yẹ lè jóyè nílé Ifẹ̀. Oyè tí mo jẹ́ gan ìṣòwò kékeré o wọ́n fún mi ládé fún gbogbo Olúọmọ. Bàbá tó bí bàbá tèmi lọ́mọ ó ṣe ọdún mẹ́ẹ̀ẹ́dógún 25 years ló ṣe nílé Ifẹ̀. Àwọn kan tí a sọ pé Ifẹ̀ máa làwọn Adéjùmọ̀ ń fò láti bò. Ẹni tẹ́ ẹ bí ní 1880 nílé kúkó mi ní Òkè Ọ̀fà bàbá àṣàlẹ̀ yóò já di ọmọ Ifẹ̀. Kò sì déédéé di pé ó lọ ilé Ifẹ̀. Bàbá tó bí bàbá tèmi mọ́ gbọ́ dáadáa o ẹni tó ọkọ jẹ́ Adéjùmọ̀ gan tó jẹ́ bàbá tiẹ̀ òun gangan ló ṣe aṣojú fún Abẹ́sẹ̀ Kúkómi nígbà wọ́n fẹ́ parí ìjà tí ń bẹ láàrin Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. Ó ń bẹ nínú tí mo fi ránṣẹ́ sí ọ gẹ́gẹ́ bí àwòrán. Tí mo fẹ́ bọ̀rọ̀ lọ ni pé ó jóyè ńlé Ifẹ̀. Ṣùgbọ́n tí mo gbé karí gangan ni Mọ́gàjí Ìbàdàn bí ọba bòmí. Ṣùgbọ́n bí ẹ bá fẹ́ sọ pé ẹ fẹ́ sọ̀rọ̀ Ọ̀yọ́ ẹ fẹ́ sọ̀rọ̀ Ọọ̀ni òótọ́ méjì kan wà tá a gbọdọ̀ ever ká gbàgbé o. Lẹ́nu Ọọ̀ni ni mo ti kọ́kọ́ gbọ́ kan tí màá sọ fún yín lónìí. Ó ní orírun gbogbo wa òun ní Ifẹ̀. Ẹ ń bá lóun fẹ́ sọ pé òun fẹ́ jiyàn yẹn kò lè ráyé wá o. Orírun wa nílé Ifẹ̀. Ọ̀rànyàn gan Akin Ọ̀run Gbàdúre Ifẹ̀ ló ti dìde o. Ẹ̀ṣẹ̀yún léní. Aláàfin wa ní kó tẹ̀ tó ṣe pé à ń sọ̀rọ̀ kìnní kan pé àwọn kan ni wọ́n ti wà ní èdè tí Ọọ̀ni tí Ọọ̀ni sọ mo fẹ́ sọ. Ọọ̀ni ní àwọn kan ti wà wájú tí ó jẹ́ in the forefront jagunjagun ní Aláàfin. Nígbà tí wọ́n fẹ́ parí ìjà tí ń bẹ láàrin Ẹlẹ́pẹ̀ ní Òkè Ìṣẹ̀pẹ́ o Ẹlẹ́pẹ̀ ní Rẹ́mọ yẹn àti Àkárìgbò gbogbo Rẹ́mọ ní Ṣàgámù. Wọ́n ránṣẹ́ pé Aláàfin ní ẹ má pè mí sírò yìí o ìdí ẹ̀ rèé. Nígbà àwọn Ìjẹ̀bú ń bá àwọn Ẹ̀gbá jà Aláàfin ó ṣe Ṣàngó ló ránṣẹ́ pé lórúkọ Ṣàngó mo dá ìjà yìí láàrin méjì mo dá dúró nítorí ejìrìn tá a máa fi lọ bọ́ sí Èkó tá a fi kó nǹkan wọ̀lú àti nǹkan ọjà ogun yẹn ò jẹ́ kó wọlé. Aláàfin pàṣẹ ni àti Àwùjalẹ̀ o àtàlápẹ́ o wọ́n dáwọ́ ogun dúró ni kí ló dé tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tó wá di pé ta ni ó sọ pé ta ló la dé nínú Ẹlẹ́pẹ̀ àti Àkárìgbò Aláàfin Ọọ̀ni ó ní yóò dá ẹjọ́ ilé yìí torí Ifẹ̀ gbogbo wa ti wá àtẹ̀mí gangan. Ọọ̀ni tó sì lọ ṣe ẹjọ́ yẹn jọ náà wọ́n jẹ́ kó rí ẹnìkan wọ́n da aṣọ bò ni kò sẹ́ni tí fojú rí Ọọ̀ni èèwọ̀ ni. Nígbà ó sì ti pronounce judgment òyìnbó tó tọ́jọ́ lọ ó jẹ́ ní táwọn nìkan trust ni àwọn ní kúrò níbi ní gbogbo ọba alẹ́ Yorùbá ló wà lẹ́yìn odi nígbà tí Ọọ̀ni tán tó gbọ́ pé Ọọ̀ni wọlé ni wọ́n tó wọnú ìlú dépò pé wọ́n lọ sáàfin. Àwọn òyìnbó kan kọ ìwé kan ní 1400s mo sọ orúkọ ìwé yẹn mo sọ gbogbo ìtàn yẹn ní ààfin Ifẹ̀ dọ́dọ̀ Ọọ̀ni ni o Ọọ̀ni Ògúnwùsì Ọ̀jájá Ọọ̀ni ńlá ní í ṣe. Kìí ṣe pé ẹ máa fojú pé ẹ ń fi Adéyẹyè wò ó. Kì í sì ṣẹlẹ̀ kínní tí ó kọ́kọ́ wá nìyí o. This is not his first incarnation. Abàmì èèyàn ni. Ṣùgbọ́n ká máa sọ lọ. Àwọn ará Pọtugí kan lọ sí ilẹ̀ Ìbíní. Nígbà wọ́n dé Bìní wọ́n rí gbogbo bí nǹkan ṣe lọ wọ́n ní ọba gidi ni ó ní ẹ má sọ bẹ́ẹ̀ ó ní bàbá mi kan bẹ́ẹ̀ nbì kan Wúhẹ̀ làwọn ń pè Ifẹ̀. Wọ́n ní
Ẹ̀sọ́gbọ́n náà Benin àtàwọn kan wọ́n sì ń sọ́dọ̀ tán máa kí ara wọn ní làwùhẹ̀ àwọn tí wọ́n ti Ifẹ̀ wá bí àwọn kan tẹ́ ẹ bá dé ìlú Abagun tẹ́ ẹ dákọ yẹn ọ̀nà méjì ni a lè gbà pé àwọn ará àkálẹ̀ ibi tí àbòdì bá wà àbòdì túfẹ̀ wá pé àbòdì tó wá láti Ifẹ̀ bí ẹ bá rí wọn kẹ́ ẹ ní mo sọ bẹ́ẹ̀ Ifẹ̀ làwọn kan ti wá nínú wọn kẹ́ ẹ bá mọ̀ bí ọ̀rọ̀ Ifẹ̀ ṣe fẹ̀ lọ kẹ́ ẹ ń gbọ́ dáadáa. Àgbọ́yé. So ní 14 something táwọn yẹn wá ọba Benin wá sọ fún wọn pé ẹni tó jẹ́ bàbá òun kékeré lẹ rí ńlá ń bẹ 400 cubit kìíní kan owó ẹ̀ ṣáà kó bí wọ́n máa àwọn èèyàn lọ kẹ́ ẹ lọ wá wọn kẹ́ ẹ lọ rí wọn nígbà táwọn náà máa dé Ifẹ̀ wọn ò jẹ́ kí wọ́n rí Aláàfin ẹsẹ̀ lásán ni wọ́n rí sorry wọn ò jẹ́ kán rí Ọọ̀ni ẹsẹ̀ lásán Ọọ̀ni ẹrù jẹ̀jẹ̀ ní Ọọ̀ni kí mo pè é ẹrù jẹ̀jẹ̀ ní Ọọ̀ni. nígbà Àjàgbó mògùn létí tí mo kì lẹ́ẹ̀kan ọmọ ológun yìnbọn ọdẹ àálé elémire tí ọkọ̀ bẹ̀rẹ̀ pé à ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò around 1530 ó sọ fún ẹni tó kọ́kọ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kínní Òkòrò Gangan ó ní nǹkan mẹ́ta ló gbọ́dọ̀ ṣe ó ní ìkíní ò gbọ́dọ̀ jágun wọ ìlú Ifẹ̀ rárá ó lè wọ̀ ní orísun wa nìyẹn orísun wa nìyẹn the first thing tí Ààrẹ Ọ̀nà Kakanfò gbọ́dọ̀ ṣe nìyẹn òun ló sì wá di wàhálà sí wa lọ́rùn gbà Àfọ̀njá tó mókì rẹ̀ ọmọ ẹ bá wa kì í. mọ́lọ́mọ́ ló kó ló bẹ̀rẹ̀ rẹ̀ mo yá ọ níyìn o nígbà tá Àfọ̀njá tó lọ rè kọlu Apòmù nígbà tó pé Àólẹ̀ tó jẹ Aláàfin ó ṣòwò ẹrú wọ Apòmù baálé Apòmù sì di kí wọ́n nà ló bá ní Káṣíkàndá lọ gé orí rẹ̀ wá ó gé o ṣùgbọ́n ó ti tàpá sí àṣẹ Aláàfin Àjàgbó torí ara ilẹ̀ Ifẹ̀ òun l'Apòmù. Ìkejì ni pé wọ́n lọ sí Ìwéré Ilé o Ìwéré Ilé ni ìyá tó bí Aláàfin Àjàgbó ti wá ẹ ò gbọ́dọ̀ kógun ja Ìwéré Ilé. Ẹlẹ́ẹ̀kẹta Kakanfò ò gbọ́dọ̀ gbénú ààfin kan kò gbọ́dọ̀ gbénú ìlú kan náà pẹ̀lú Aláàfin àgbò méjì ò gbọ́dọ̀ mú mi ń kótó. So Àjàgbó gan ó mọ tí Aláàfin jẹ́. Tí Ọọ̀ni jẹ́. tí Ọọ̀ni mo ṣàn sọ Aláàfin tí Ọọ̀ni jẹ́ ṣùgbọ́n ẹ bá fẹ́ fi dà pa ọwọ́ pa ojú ìdá Aláàfin ní fi kú ṣeré ni. Ọọ̀ni. ẹ bá fẹ́ fi dà pa ojú ìdá Aláàfin ìjọ ni ó ń fi kú ṣeré ni. nítorí Aláàfin tẹ́ ẹ gbòyìn tẹ́ ẹ pè tẹ́ ẹ kàn pè ṣàpọ́n náà. Ikú bàbá yèyé. Ikú bàbá yèyé ikú lórí bàbá ikú lórí èyé kábíyèsí ní jẹ́ kábíyèsí. Aláàfin ló gbalẹ̀ láti òkè ọya ní river Niger títí dé river Volta ní Ghana ọba ńlá tí ń fọba jẹ títí di bíi 20 ọdún àbí nǹkan sẹ́yìn ọba wọn lájàṣẹ́ ààfin wọn lájàṣẹ́ ikú bàbá yèyé ló lọ fi jọba mẹ ó dọ̀bálẹ̀ fún kábíyèsí ni tó lọ wo inú YouTube. kí wàá ní ìbáṣepọ̀ àwọn méjèèjì. ní sùúrù mo ń bọ̀ ní in the 70s Ìbàdàn gan lẹ́mi ti wá tó sì jẹ́ pọ́n Ìbàdàn pọ́n bélélẹ̀ wá tí wọ́n jẹ ọba aláyé bàbá wa Adébímpé Aláàfin wa sọ̀rọ̀ ńbẹ̀ òun ló fàṣẹ sí kádádé òun náà ló fàṣẹ sí kí Ṣọ̀ún ó dádé ó kò sì jayò pa máa sọ méjèèjì fún ọ lónìí àwọn kan tí wọ́n ń gbé mú ní Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ gbọ́rọ̀ ni. Àjò Olúbàdàn láàkọ́kọ́ náà láyé bàbá wa Alẹ́ṣinlọ́yẹ́ Aláàfin fọwọ́ sí ni. Aláàfin lé bàbá wa Ṣítù ọmọ ààrẹ Látòsà ó lè kúrò lórí oyè kan tó bí Aláàfin. Ìgbà náà ni Rẹ̀fín tó dé ẹ má jà ọba Olúbàdàn Rẹ̀fín ẹ má jà àfi tá a bá mọ̀ tàn àwa yìí sì mọ̀ tàn Ọlọ́run fún wa
now so wá rí Aláàfin tá à ń sọ̀rọ̀ yìí jagunjagun ni Aláàfin nígbà Isaac bàbá Jacob àti Esau tí ó bímọ ló sọ fọlá lákòókò Isaac ló fẹ́ fún ní ló fẹ́ ṣèṣúre fún torí Isaac lẹ̀gbọ́n ìgbọ́n kò rí ẹ̀ Jacob ló gba kìíní ló gbà rí rẹ̀ kò sì lè rè kúò Jacob ló gborí yìí Akẹ́yìndé gbẹ̀gbọ́n ni. Ńgbà tí Jacob náà bímọ ńkọ́ Judah ó ṣe burúkú ju nǹkan mìíràn lọ ọmọbìnrin tó fẹ́ ọmọ rẹ̀ Támà wọ́n ń pè ọmọ Judah ó kú kò ráyè fún Támà ní ọmọ kò ráyè fún lóyún dépòdépò ó tún mọ àwọn ọmọ rẹ̀ kàn máa ṣe ọmọ méjì kú Támà gan wá dàbí ọgbọ́n ó wá dúró sójú ọ̀nà ó daṣọ borí àfìgbà Jacob gan bá sùn ló tó bí ọmọ tó fi wá di pé ìran Judah kò parun tí wọ́n ń pe Jésù tí dọ̀la wọ́n ní Lion of the tribe of who? Judah. Of Judah. Ọmọ tó wá kéré jù pátápátá ọmọ Jésè òun ni David o. Òun kọ́ ló pa Goliath. Kí lẹ̀ ń pe Jésù? Son of David. Ṣé David wá jẹ́ bí alákọ̀ọ́kọ́? Àwọn ìran kan ti lọ nínú méjìlá yẹn mẹ́wàá wọn rí wọn dọ̀la ṣé ẹ má jẹ́ àpòrọ̀ tanra wa jẹ ẹlòmíì lè jẹ lórí báyìí pé wọ́n kọ́kọ́ bí i kẹlòmíì sì wá tí Yorùbá pè ní Akẹ́yìndé gbẹ̀gbọ́n ó sì kó ó ń ṣẹlẹ̀ tí mo sọ náà ló ṣẹlẹ̀ ní England tẹ́wọ́ ká tu àtú kò síbi tí ì ti ṣẹlẹ̀. So láàrin Ọọ̀ni àti Aláàfin ibi tí mo ń lọ gangan nìyẹn kó ní kálukú ká fún wọn ní ọ̀wọ̀ tiwọn tó bá jẹ́ gbogbo nǹkan spiritual ní ọ̀dà ṣé Ọ̀yọ́ lè lọ gbé Òkè Ìtasẹ̀ kan láwọn fẹ́ gbé Òkè Ìtasẹ̀ wá sí Ọ̀yọ́ ni igi wẹ́rẹ́ lókè bí ìyàwó là ọ̀sẹ̀ wẹ́rẹ́ lókè Ìtasẹ̀ èjìgbé abọ́rẹ́ o. Ṣé a fẹ́ lọ gbé Òkè Ìtasẹ̀ ilé Ọ̀rúnmìlà tí a fẹ́ wá gbé sí ṣó ṣeé ṣe kọ́ yóò gbé lọ ni. kò ṣeé ṣe. Gbogbo ọjọ́ a fi ń bọ nǹkan ni lótú Ifẹ̀. Ní Ifẹ̀ yẹn gangan ọba Lúfẹ̀ ń bẹ́ẹ̀ Ọ̀rúntọ́ ó láwọn nǹkan kan tí ọba Lúfẹ̀ láti ṣe fún Ọọ̀ni kọ́ Ọọ̀ni kan tó dórí oyè a gbọ́dọ̀ máa tún sọ ní ìsìn. Ṣùgbọ́n náà ní bá ti débẹ̀ tán spiritually is the father of all Yorùbás. Kí ni mo pè é? Spiritually is the father of all Yorùbás. Àtọ́ba àjíjòyè. Ṣùgbọ́n tó bá ti di on the political. Gbogbo ìjà tí Aláàfin jà ń kọ́ gbogbo ibi tí gbogbo ń dáa ní lónìí. Wọ́n rè wáṣọ tí mo wọ̀ yìí. Wọ́n láàárọ̀ mọ́ láṣọ Ìṣẹ́yìn ní òhun ṣọ́. Àárọ̀ mọ́ láṣọ Ìṣẹ́yìn ní òhun ṣọ́. Àbí? Bẹ́ẹ̀ni. Kí ni jẹ́ Ìṣẹ́yìn tí ọ̀bá sọ̀yọ́? Ìlú káàlù ńkọ́ Ọ̀yọ́ ló ti ṣẹ̀ wá. Ọ̀yọ́. Kálukú ló níbi agbára ẹ̀ dé. Ní 1775-76 láyé bàbá wa Abíọ́dún tá à ń kọrin pẹ́ láyé Olúgbọ́n mo kẹ́bọrù méje a ò máa fìwé lórí láyé Àrẹ̀sà mo sì ń bọ̀ lórí Olúgbọ́n Àrẹ̀sà tó ń kò yó. Mo kẹ́bọrù méje a ò máa fìwé lórí láyé Àtàndá Adégòólú Abíọ́dún èmi rà àkókò mo ràrán mo rí pinrin bàbá aṣọ velvet satin láti ń wọ̀ from 1775-1776. Níbo lóde Ọ̀yọ́ ìlú wo ló níwò ẹ̀?
onínàná ọ̀nàná ní Ghana ọmọ Oòduà ni ta ló lọ gbà á lẹ̀ ńgbà táwọn ebè fẹ́ fojú ẹ̀ hàn kan Aláàfin tó rán Kakanfò lọ ọba wo ló lè ṣe wẹ́ ńgbà Aláàfin sọ fún Kakanfò Àfọ̀njá kó lọ gbórí epo balẹ̀ àpòmọ̀ wá àwọn ọba kan wà tí wọ́n ń sọ̀sọ́kúsọ Aláàfin ìsọyìn fún nọ́mbà 2 nọ́mbà 14 kọjá yé Ìbàdàn Aláàfin láyé ní kóyìnbó tó dé Kakanfò tẹ̀ kò ní rán ara rẹ̀ láti lọ sọrí ọba yẹn kalẹ̀ àwọn olóyè rà lásán ní ọ̀nà bẹ́ẹ̀ lọ gbórí lágbájá wá f'Aláàfin ká ní jẹun tájá ń jùrò. K'Aláàfin ọmọ ipò Ọọ̀ni ni ló fi sọ fún kòkòrò gángan pé àti gbogbo tí wọ́n ti ń pè é all the 15 ààrẹ ọ̀rẹ́ Kakanfò ni wọ́n sọ fún ní Ìpẹ̀bí pé ọ̀ gbọ́dọ̀ gbogbo nǹkan tó bá wù orí ọ̀ gbọ́dọ̀ délé Ifẹ̀. ẹ ń bá sọ pé kò sí camaraderie láàrin àwọn ọba ẹ̀rọ ló pa mo pàdé ọba kan lọ́dọ̀ Ọọ̀ni mo súnmọ́ Ọọ̀ni púpọ̀ Ọọ̀ni Adéyẹyè yìí àkàndé èèyàn ni èmi Mọ́gàjí mo fẹnu ara sọ gbogbo nǹkan tí mo ní mo fi sọ tó bá pè mí ńgbà mí Mọ́gàjí bò ní bá ní òde ọ̀dá nǹkan ò ṣẹnu re òkè lẹ́yìn ìmọ̀ rẹ̀ máa tún kì í dìgbìnìbí àti àkún lọ́lọ́run ló rán wá sílẹ̀ Yorùbá máa tún kì í máa tún sọ fún pé má gbọ́n táwọn èèyàn ń sọ o àkàndé èèyàn ni ọ́ o máa ṣe tó ń ṣe o a ní ẹ rọ́wọ́ mi ní ọba ju nǹkan ńlá sí mi ìyẹn ò ní. mo lọ sí Ifẹ̀ ní ọlọ́jọ́ inú ààfin ni mo sùn hòtẹ́ẹ̀lì rẹ̀ wà mẹ́ o tó ní kán gba yàrá fún mi o ó tún ní kí n wá sùn nínú ààfin. mo mọ nǹkan tí mò ń sọ.